ìjọ ewu ti ọgbọ́n ogun mi mo bóyá ṣe ní ẹjọ́ tó yọ lọ ẹ̀jẹ̀ wa ẹjọ́. Okay. All right, mo ń bọ̀ sí. Hello, Sister Mosun. Sister Folake sick seriously. Wọ́n call mi nísìn pé kí n wá gbé àwọn lọ sí hospital. Ṣé kí n yà gbé yín ká jọ lọ? Àkúrẹ́. Kàn wọ́n pé kò ní dá kémi nìkan lọ ni. Okay. Yes, sir. Hello. Wọ́n láti gbà yín níyànjú ni pé kẹ́ ẹ lọ ní sùúrù gbáà ṣe gbọ́ kí pohun tẹ́ ẹ̀ ń là kọjá ẹ̀ ẹ má jẹ́ kó mú gbígbésẹ̀ tẹ́ lè kábàámọ̀ lọ́jọ́ ọ̀la o. Ẹ lọ ní sùúrù kẹ́ ẹ dóde Olúwa ṣe gbọ́ gbogbo ìlérí tọ́lọ́run ti ṣe fún gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ ṣe gbọ́ tó téèyàn bá ní sùúrù yẹn lè lọ kó sínú pápẹ́ tí Sàtánì ti dẹ sílẹ̀ nítorí náà ẹ lọ ní sùúrù. Ẹ ṣé sá. Ìtì sọ ẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọ̀ ẹ má gbàgbé o. Ẹ ṣeun dájú. Hello, sir. Báwo wà lára yín báyìí? Ẹ̀rù bà mí bẹ́ẹ̀ ṣe pè mí lórí fóònù lẹ́ẹ̀kan yẹn. Ẹ má bínú pé mo pè yín ní pèjára bẹ́yìn. Mo kàn wish láti rojú yín náà ni. Bọ̀ máa fẹ́ pé ẹ lè má fẹ́ wá. Mo ló jẹ́ kí n kọ́ yín tí mo sọ pé nǹkan rẹ̀ ń ṣẹlẹ̀. Wò ó Fọlákẹ́, ó yé mi náà. Ó yé mi ju bó ṣe sọ lọ. Mi ò kàn fẹ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n ìrókò ti wó sílé àgbẹ̀dọ̀ báyìí. Iṣẹ́ ti di ṣíṣe. No, Dikin.
ẹ má yẹ ká ṣe nǹkan bẹ́ẹ̀ inú Ọlọ́run dùn sí ṣé mo then moreover mo ti change my mind today. I'm so sorry. o má wulẹ̀ sorry jẹ́ ká jọ máa tọ́jú ara wa títí ọkọ ẹ̀ fi máa dé náà tó bá wá rọ́kọ tó fẹ́ tán ká wá ṣe bẹ́ẹ̀ nípa àmọ́ra rí ayé ń ṣe irú ẹ̀ náà. But we are Christians. Oh, gbàgbé yẹn for now. Kò yẹ kọ́mọ tó dùn bíi tiẹ̀ máa dá wa. Jẹ́ kí n máa keep company ẹ̀ títí ọkọ ẹ̀ fi máa dé. Baby, Fọlákẹ́, jẹ́ ká jọ máa tọ́jú ara wa títí ọkọ ẹ̀ fi máa dé. Come on. Fọlákẹ́. 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 Fọlákẹ́, kí ló dé tí mo pe fóònù ẹ títí tí tó gbé? Ẹ wò, nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa lánàá kò tí wọ́n mi ń nù. Ẹ wò, kò yẹ kó máa ṣẹlẹ̀ láàrin àwa Christian. Èmi ti sọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ gbàgbọ́ pé ó ti dáríjì mi. Ó lè bá rìpíìtì rẹ̀ ni mo ṣe gbé kọ́ mi. Àti pé ẹ wò, tí ìyàwó yín bá lọ mọ̀ ń kọ́ tí wọn bá ti ẹ̀mọ̀ tó bá ti wà lọ jẹ́ pé wọ́n lọ já sí pé. Oyún àbí. Ẹrù tí ẹ bá yín. Kí ló fẹ́ máa bà mí lẹ́rù? Kí ló fẹ́ máa bà mí lẹ́rù? Wò ó, pa jẹ, bà lẹ́rù, ìyàlẹ̀ lásán ní fúnru wa yìí. Ọdún karùn-ún ni tèmi àti ìyàwó mi ti ṣègbéyàwó. A ò gbọ́ pa, a ò gbọ́ po. Wò ó, lóyún fún mi. Tó bá lóyún, màá gbà. Èmi àti ẹ̀kọ́ máa relocate abroad ni, a lọ bẹ̀rẹ̀ ìfẹ́ tuntun níbẹ̀. Fọlákẹ́, wò ó. Oyún yẹn gan ni mo fẹ́. Kìnà. Ẹ wò ó ní láti ní sùúrù ni o. Ọlọ́run á fẹ́ yín lọ́mọ ó pàṣẹ ìyàwó yín á dẹ̀ fún mi náà lọ́kọ ti tèmi. Ẹ wò sùúrù ni ó yẹ ká ní o. Sùúrù? Ìgbà wo ló fẹ́ ní sùúrù dà? Ṣé o mọ̀ pé kì í ṣe ọmọdé mọ́ ṣá? Language àwọn pásítọ̀ ní sùúrù. Tó bá lọ bá wọn nígbà ìgbà sùúrù náà ni wọ́n ní kó ní. Ẹ̀gbọ́n búburú lẹ́nu abọ́ rẹ̀ it is well àwọn pásítọ̀ máa fẹ́ parí ọ̀rọ̀ wọn. Ìwọ ló yẹ kó mọ nǹkan tó ń ṣe. Díkì. Wò ó má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Bóyá lo lè rí single brother tó máa fẹ́ ẹ. Inú chọ́ọ̀chì bẹ́ẹ̀ náà lájọ wà. Tí wọ́n á fi wọ ọmọ tó da báyìí sílẹ̀. Tí wọ́n á lọ mú ìyàwó wá láti ta. Tán bá sì mú ìyàwó ọ̀ǹdé ẹ̀yin náà lẹ́tún máa kọrin fún wọn lọ́jọ́ tá bá ń so wọ́n pọ̀ ẹ kọrin títí ẹnu fẹ́ gbó. Pásítọ̀ ní kẹ́ ẹ dúró de àsìkò Ọlọ́run ẹ dúró títí Ọlọ́run ò mú àsìkò rere wá ọjọ́ dẹ̀ ń lọ lórí yín bí kàlẹ́ndà láfọwọ́yí. Fọlákẹ́
ìwọ ló yẹ kó tú èrò ara rẹ pa tó o bá rí single brother kan ní ìfẹ́ sí ẹ ṣebí wàá dẹ̀ lè gbà fún ru wa báyìí tó o bá lórí ọkọ ṣebí wàá dẹ̀ lè lóyún ṣebí wàá dẹ̀ lè bímọ àbódìgbà tó bá wọ menopause tó bá bọ́ sórí tán má jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ejò tó kọjá lórí àpáta tí kò ní ipa wọ́n lóyún fún mi. We go and start a new life. You have nothing to lose. I have nothing to lose either. Oh, jẹ́ ká tètè máa lọ síbẹ̀. To think of it, ṣé mi ò ní ṣe nǹkan tí Dickens sọ báyìí tòótọ́ ṣé ọkọ gidi ṣì wà nù jọmọ́ṣá mú nǹkan tí péjú go through lọ́wọ́ Nelson ìjì tó ń dààmú ológì kí lè lùbọ́ má ṣàfihàn ni o ṣé mi ti lè withstand nǹkan tí péjú go through yẹn èmi máa ṣe nǹkan tí Dickens sọ yìí ni o ó sọ fún mi kí n lọ́mọ láyé tòótọ́ bí mo tiẹ̀ lọ́kọ àtúrọ̀ ọmọ ológo ni pásítọ̀ sọ pé ó máa ti ní mi jáde kò ń ṣe ọkọ ológo èmi ò lè wáyé bí ejò tó gba orí àpáta kọjá tí ò ní pa rárá o mo gbọ́dọ̀ tí ìpinnu mi ṣe máa ti ṣe máa tí ìpinnu ṣe. ẹ ṣe àǹtí ẹ ṣe. ẹjọ sá mo ní àwọn ìwé pélébé kan ìyìn rere lọkọ sínú wọn ẹ lè máa kà wọn ìgbà tẹ bá wà ní mọ́tò park bóyá tẹ bá ń wá èrò àbí tẹ bá délé láṣà. ẹ ṣe àǹtí ẹ ṣe ẹ ṣe. ìgbà kò sá jẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ nípa Jésù rí. àpọ̀dà èèyàn ni ó sọ pé wọn gbọ́n pa Jésù ìfẹ́ ọmọ Màríà ń díẹ̀. ṣé ẹ̀yin tiẹ̀ mọ Jésù ọ̀hún sá. Olúwa rọ́bì dànù ìtẹ̀mí pẹ̀lú Jésù ọmọ Júù ń Jésù ọmọ Nàìjíríà rere lèmi ìtẹ̀mí pẹ̀lú ẹ̀tí bẹ́ẹ̀ rẹ̀ fẹ́ àti pé wọ́n ló ti kú ti pẹ́ nígbà wọn sì ṣàbòkù sọ̀rọ̀ ọlọ́wọ́ jẹ́ ẹni náà jẹ́ kí ló fẹ́ sì ní àtòkù òkú ìbálàyé rojọ́. kẹ́ẹ̀dẹ̀ máa wá wò Jésù yìí kú ní tòótọ́ ṣùgbọ́n ó jí dìde kúrò nínú òkú yẹn lọ́jọ́ kẹta. ó jí nígbà tó wá jí lọ́jọ́ kẹta yẹn kó padà kú mọ́ ọ níṣẹ́ ló gòkè lọ sí ọ̀run kó lọ pèsè àyè tó rẹwà sílẹ̀ fún gbogbo wa ni bóyá tiẹ̀ ti gba Jésù yẹn rí sáyé rírí ní ìgbà kankan. ìgbà tí wọlé tẹ̀ ti fún mi wè ìgbàngẹ́ mo ti mọ̀ pé gba Jésù mo gbé. ayé tí ò bá ní Jésù ayé yẹpẹrẹ ni o ìyẹn nìdí tó jẹ́ kí rúwa yìí máa wàásù ìyìn rere Jésù kiri nítorí pé àwa ti tọ́ ọ wò. ẹ wò ó ṣé ó dáa kí
èèyàn tọ́ oyin wò kó má lè fún ọmọlàkejì rẹ̀ jẹ̀bi. ìyẹn ọ̀dà àdámì ìkàjọ̀gbọ́n selflessness nìyẹn bí àṣà ìyẹn léèbó selflessness nìyẹn. bàbá ẹ wò selfishness ni wọ́n ń pè. ẹ̀rọ ìgbégo ìrìn làwọn ọmọ yìí ẹ wò ọ̀rọ̀ ní títí ẹ̀dá ẹ wò wọ́n farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ilé bá ti fẹ́ sọ lónìí. ìmúra yín gan-an fi hàn pé ẹ responsible. wọ́n gbọ́ ọmọ obìnrin kan ní dòní. ó ṣe wọlé tó fẹ́ máa wàásù fún mi ní ọ̀dá lóhùn tèmi. kí ló dé. òun àti ọlọ́kọ̀ tó gbé dé gáràjì àná lọ́jọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. ó ń pariwo léra wọn lórí ní kò sí irúfẹ́ èkú tí ò bu arákùnrin ọ̀hún tán ẹsẹ̀ yẹn lé ní. mo ń gbọ́ yín. ilé ìtọ́ wa ṣe pábánbárí ẹ̀ ní ìmúra ẹ̀ oh God ìmúra ọ̀tẹ̀rìbù gbogbo ohun tó yẹ kó kó pamọ́ pátápátá ló display sí ẹ wò ó ní sẹ́ wọn ọmọ ọ̀gá Jésù mo ní wọn fẹ́. bá dẹ̀ má ti sọ bẹ́ẹ̀ sá o ṣe rí Jésù nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè. mi ò fẹ́ tọ̀dọ̀ tiẹ̀ ni àǹtí jẹ́ ti nǹkan tí mo ń sọ a ní gbogbo nǹkan tó yẹ kó pamọ́ ló kó síta ṣé bó ṣe yẹ kó rí nù ni. ẹ wò ó ẹ ti ẹ bẹ̀rẹ̀ láti ibì kan ná ṣé Jésù fúnra rẹ̀ ní ó wá fún yín ní okun àti agbára láti borí ẹ̀ṣẹ̀ yóò fún yín ní oore ọ̀fẹ́ tó lágbára ju ẹ̀ṣẹ̀ lọ ṣé ní gbogbo àwọn tẹ̀ ń kó sínú mọ́tò yẹn ìgbà téèyàn bá wọnú mọ́tò yín tẹ́ pé ẹ̀yin lẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún kò ní lè bá yín sọ gbogbo àwọn ọ̀rọ̀ ìdọ̀tí àbí ọ̀rọ̀ kan tí ò yẹ kó bá yín sọ aṣáàkúkú ráwọn ọmọ Ọlọ́run tó jẹ́ pé irú iṣẹ́ yìí ni wọ́n ń ṣe tó sì jẹ́ pé wọn ò tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ rárá. ó dá ẹ̀rọ ń jọ lọ ronú sí dáadáa. Answer this call,
baby. Thank you. I missed you. Ọ̀rẹ́ ti àtọ̀rọ̀ ìwọ nǹkan. Mo wú kí ọwọ́ kan wọ́n táwọn mi tẹ̀bà fún ẹ̀ láti mọ̀ sí lé rẹ̀. Lẹ́tí jù. Ó kọ ìwọ rẹ̀ kẹ́ sílé fún mi níṣẹ́. Wọ́n sweet o. Ó ga o. Ẹ fẹ́ ní spark o. DJ. Honestly, mo miss it. Nigeria jẹ ti ní sẹ́yìn ṣe gan. It is serious though. You're looking really, really good. Oh, thank you, Jesus. I missed you. Welcome, darling. I miss you. Ìwọ ńkọ́? Honestly, you are looking so ready. Thank you, Ló ṣẹlẹ̀ gist mi. Ẹ̀kọ́ kan tí n bá kàn feel like kí n fi ní ara mi dùn náà ni máa ń just sure. Of course, no, it's not what you're thinking. What am I thinking? Ṣé kò bá mi ra nǹkan bọ̀? Of course. Ti ẹ̀ jẹ́ rẹ̀. Ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ lẹ́yìn. Who is it? Please be up to this house. Few seconds. Brush it, so. You're welcome. Brush it, so. Visitor. Ekudo mẹ́ta. Have your school. God bless you. Kí ọ̀la fẹ́ fi ṣe é lálejò báyìí? Ẹ wo, ẹ má worry. Ẹ má worry, mo wà okay for now. Tí bá need anything, máa béèrè lọ́wọ́ yín. Rárá o. First time tí máa sílé wa, ẹ wá ní jẹ kankan. Irọ́ ẹ sọ kan máa fi ṣe é lálejò jàre. Ẹ wo, ìyẹn kọ́ ló wà important. Ẹ jẹ́ yanjú nǹkan tí mo bá wá. Kí ni yẹn? Ṣé kò sí? Mr. Fọlákẹ́ mo fẹ́ rí. Okay. Bóyá kí ni excuse me, my. Excuse me. Okay. Ṣé kò yẹ? Kò sí nǹkan kan, Mr. Fọlákẹ́. Let me go straight to the point. Ṣẹ̀rí lẹ́nu bí ijọ́ mẹ́ta sẹ́yìn ni mo ti ń gbàdúrà tí mo lè ti ń gbààwẹ̀ lórí ẹni tèmi àti ìtajọ́ máa túkọ̀ ìgbé ayé wa. Ṣùgbọ́n inú mi dùn gidigidi gan láì sọ fún yín pé ẹ̀yin ni Ọlọ́run fi sí mi lọ́kàn. Ráṣẹ sàn. Nǹkan tẹ̀ sọ ni pé ẹ fẹ́ fẹ́ mi. Mo pẹ́ náà máa fẹ́ lọ gbàdúrà nípa ẹ̀. But bí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn nìyẹn. Èmi kan ti lọ rí pásítọ̀ lórí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n pásítọ̀ ní kí n túbọ̀ lọ gbàdúrà sí i. Lẹ́yìn oṣù kan tí mo ti ń gbàdúrà, mo wà convinced nípa ọ̀rọ̀ yẹn, mo dẹ̀ padà lọ rí pásítọ̀. Pásítọ̀ fúnra wọn gan-an ní kí n wá bá yín. Yéè. Ó sì sọ. Ṣé lè guess age mi ṣá? Mi ò mọjọ́ orí yín. Mi ò sì fẹ́ mọ̀. Ṣùgbọ́n tèmi ni pé Ọlọ́run darí mi sí yín. But age is not a barrier. But the will of God is important in marriage. She understand? Èmi náà máa lọ praise. Tí bá ti wà convince, máa kọ́ ẹ. Mo ti fẹ́ máa lọ. Bọ̀ máa fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ pásítọ̀ náà. Ṣé gbọ́? Ẹ ṣé lọ.
kí ló dé kí ló ṣẹlẹ̀. mo rò ti gbàgbé mi. of course not. kí ló ṣẹlẹ̀. bọ́ṣẹ̀ sọ́jà. mi ti kó bẹ̀rẹ̀ mi. I don't know why you are crying. Mi ò mọ nǹkan tó ṣe é. Ìsunkún. Okay, tell me. Bọ́ṣẹ̀ sọ Kí ló ṣẹlẹ̀ sí bọ́ṣẹ̀ sọ? bẹ́ẹ̀ sì sọ pé ọ̀rọ̀ fẹ́ mi. Hallelujah. Thank you, Jesus. Yeah, but kí ló wá fẹ́ fún gbogbo yẹn sí? Kí ló fẹ́ kún? Wo eléyìí ti kọjá ẹkún ayọ̀. Take it easy now. It's a thing of joy now. Ó yẹ ká máa rejoice ni. Wò ó wípé àti dúró pé ìyẹn ò sọ pé ká má gbàdúrà lórí whoever tó bá propose o. A gbàdúrà torí a gbọ́dọ̀ tún ṣe mistake. Kí wọ́n ló fa gbogbo ẹkún tó gbogbo eléyìí sìn? I'm confused. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé ojú gbogbo yẹn nìkan lọ ni? Kó tó délé ẹ̀kọ́ yẹn. I just come from the hospital. Kí ló lọ ṣe lọ sódà? So aunty, result pregnancy test yín ó ti jáde, so congratulations. So anytime ẹ wá bẹ̀rẹ̀ antenatal yẹn. All right, sir. You're welcome. Shake us. Okay. Yeah, thank you. Oh my God. Oyún. Mo ti rí. Báwo ló ṣe ṣe àṣẹ? Ta ló lóyún? Fọlákẹ́. Fọlákẹ́ ti kú bá mi o. Olóyún. Fọlákẹ́. Oh God. Yes. Sista Àpéjú. Ìpè ìdáyà ló ti wá. Kí ló ṣẹlẹ̀? Sista Fọlákẹ́. Kí ló ṣẹlẹ̀? Fọlákẹ́ ni o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìgbà ṣẹ̀ṣọ́ ò tí ì débí ni? Wọ́n ti wá. Bóyá ẹkún ayọ̀ ni wọ́n sọ. Wò mọ́ mi. Ilé ti kọjá ẹkún ayọ̀. Bẹ̀rẹ̀ wọ́n ti sábẹ̀. Kí ló ṣẹlẹ̀? Fọlákẹ́ ti lóyún. What? Oyún kẹ̀. Àbí bàtẹ̀ tí wọ́n á pọ̀ fún sí wọn. Nǹkan tó sọ fún mi nìyẹn o. Dídí tàbí kí ló ṣẹlẹ̀? Tẹ́tí. Mo rò pé lóòrùn ti gbàgbé mi ni. Mo ti fún ara mi kó bára mi. Ẹni mo ti kọjú jáde lóòrùn. Ẹ farabalẹ̀ síta. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ta ló fún yín lóyún? Sọ̀rọ̀ ìwọ kọ́ ni mọ́mí bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ni. Díkì ni. Díkì wo? Díkì wo? Díkì Fọládára. Jésù. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Ṣé wọ́n sọ pé ìpinnu àwọn akọni mẹ́ta nínú iná ìléru ló ṣe ni? Mo tí ìpinnu mi ṣe ni. Mo rò pé kí má wáyé bí ejò tó gba orí àpáta kọjá tí kò ní pa. Láti gbà tiẹ̀ lọ́kọ láyé má ṣàbímọ
ní kí ló fi ọ̀rọ̀ dúdú kó bá rí. Alára sista Fọlákẹ́ bí kì í pẹ̀lú kó bá yín ẹ̀yin lè kó bára yín ẹ̀yin lè kó bára yín ẹ ti gbà wípé kò sẹ́ni tó dúró de Olúwa tó máa jogún òfo ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bá Ọlọ́run ṣe ìpinnu ìdúróṣinṣin ẹ̀yin lè sọ pé máa dúró de àkókò Olúwa ẹ fi ìwà ń wára yí ìpinnu Ọlọ́run padà fún ayé yín. Bọ́dá Ṣẹ̀san ti wà lórí ọ̀rọ̀ yín fún bí oṣù méjì báyìí tó ti ń gbàdúrà ṣùgbọ́n èmi mo sọ fún un pé kó ní sùúrù torí kí ni ká má bàa bọ́ sọ́wọ́ alágbèédá nígbà tẹ́mi náà wá rí i pé conviction bọ́dá jẹ́ ní nípa yín ni mo tó ní kó wá bá yín. Ibi tọ́lọ́run ti ń ṣe ìpinnu ayé yín tó ti ń tu ìwọ tó ti ń tọ́ ayé yín ẹ̀yin wà níbi tẹ́ ẹ ti ń yí ìpinnu rẹ̀ padà tẹ́ ẹ ti ń dá ètò Ọlọ́run fún ayé yín tẹ́ ẹ ti ń dàrú. Ó ti wá délẹ̀ báyìí kí lẹ wá fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe. Báwo wá ní báyìí ṣé ẹ ti sọ fún Níkì? Mo gbẹ gbowó mo gbẹ. Fọlákẹ́ tí mo sì bẹ́ẹ̀ mo kìlọ̀ fún ẹ mo ní kó o fi ọ̀rọ̀ ayé tèmi kó o fi ṣe àríkọ́gbọ́n. Dígì kí ni relationship tó wà láàrin èèyàn àti sista Fọlákẹ́. Sir, relationship sir. Kí lẹ tún rò? Ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ ni? Ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré lọ yìí zara mi. Wọ́n gbé lẹ́nu ìyá Dígì dúró mi. Ẹ máa explain fún gbogbo ìjókòó yìí relationship tó wà láàrin èèyàn àti sista Fọlákẹ́. Ẹ jọ̀ọ́ sà, kí ló ń ṣẹlẹ̀ sà, ẹ jọ̀ọ́ ń ṣàlàyé fún mi. Ṣé pé ẹ fẹ́ sọ mi bẹ́ẹ̀ mọ̀ pé ọkọ yín ti fún sista Fọlákẹ́ lóyún? Ẹ gbọ́ àǹtí, ẹ ti lóyún fọ́kọ mi. Dáàdì, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Pásítọ̀, tí mo bá ní mi gbọ́ irọ́ ni mo pa, mi kàn mọ̀ pé ó máa wá já sí ọ̀rọ̀ olóyún ni. Pẹ̀lú owó dẹ̀ ṣe wádà yìí náà, Ọlọ́run á gba gbogbo ìṣàkóso. Ọ̀ní ìyàlẹ́ fi jẹ mí yìí o. Èmi ìgbẹ́ ti wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Báwo lè ṣe gbọ́? Ẹ ṣe sà, ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn èmi àtọkọ mi a lọ fún marriage program kan. After the powerful ministration, ọ̀rọ̀ Ọlọ́run bá jáde láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n invite wípé àwọn ọkùnrin kan wà ní àpéjọpọ̀ yẹn tí ó jẹ́ pé wọ́n ní ojú mìíràn síta yàtọ̀ sí ìyàwó wọn nínú ilé. Ó sì sọ wípé kí oníkálùkù lọ láti lọ jẹ́wọ́ fún ìyàwó ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ránṣẹ́ sí ìbínú Ọlọ́run tó gbóná. Lójú ẹsẹ̀ ni mo rí pé ojú ọkọ mi yí padà, ojú wọn change. Mo rí pé bẹ̀rẹ̀ sí ronú. Ìgbà tá a délé mo láti pè wọ́n, wọ́n á bi wọ́n pé dáàdì kí ló dé tí ojú yín fi yí padà nígbà tí ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn tó ní extramarital affairs. Ọlọ́run dé ìgbàkóso, wọ́n jẹ́wọ́ fún mi tó wà láàrin àwọn àti sista Fọlákẹ́. Ó bẹ̀ mí pé kí n má bínú. Ìgbà tó di ọjọ́ kejì a bá kóra wa dọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run náà. Ó gbàdúrà fún wa, ó gbàdúrà ìtúsílẹ̀ fún wa. Ní wọ́n á kìlọ̀ fún mi pé kí n fa ọkọ mi mọ́ra o, kí n sì dáríjì pẹ̀lú gbogbo ọkàn mi. La bá ń gbègbè sí ayé wa lọ. But ẹ bá sọ fún nǹkan báyìí fún mi ẹ bá jẹ́ ká gbọ́. Dádì, ìgbà tí mo rí pé wọ́n ti sóbà lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, a lọ nínú ààwẹ̀ àti àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀, a sì nígbàgbọ́ pé Ọlọ́run ti dáríjì wa. Àti pé mi ìfẹ́ lùzọ ọkọ mi.
mo nífẹ̀ẹ́ wọn gidigidi ni mo bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbàgbé nípa gbogbo ohun tó ti ṣẹlẹ̀ kí ajá wọn má sì padà síbi èébì wọn mọ́ kọ́dẹ̀ má gbé fóònù kọ́ sísá Fọlákẹ́ mọ́. ìgbà náà la ti ń bá láìfọ wa lọ sà. ẹ̀yin mi ní kẹ́ ẹ má dáríjì ọkọ yín ṣùgbọ́n ẹ bá jẹ́ kí a gbọ́ nípa ọ̀rọ̀ yìí kó lẹ́yìn wá ṣe lọ ń dá áńdù ọ̀rọ̀ tó lágbára tó báyìí fúnra ara yín. ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ má bínú sọ̀rọ̀ sà. orí ìyẹn ní bí ọjọ́ méjì sẹ́yìn. ta resolve pé ká wá láti wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún yín kó ṣẹ̀ tó di pé a gbọ́ oníṣẹ́ pé ká máa bọ̀ lénìí. bọ̀ ṣẹ́yìn náà ti wá ríbi tó já sí báyìí. kò sí ṣíṣe kò sáì ṣe gbogbo ìjọ gbọ́dọ̀ mú nípa ẹ̀. ìjìyà tó tọ́ sí máa tẹ̀lé. ìjìyà wà. èmi náà mọ̀ bẹ́ẹ̀ pé ìjìyà wà gbogbo ìjìyà yòówù tí wọ́n bá fẹ́ fún ọkọ mi mo ṣetán láti dúró tì nítorí pé mo ti pinnu wípé Sátánì ò ní da ilé aláyọ̀ yìí rú ẹnikẹ́ni yòówù tó bá fẹ́ lò Ọlọ́run ò ní fún ṣe. ẹ jọ̀ọ́ sà mo fẹ́ bẹ̀ gbogbo ìjókòó yìí wípé gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ máa darí sí ọkọ mi ẹ jọ̀ọ́ èmi ni kẹ́ máa darí ẹ̀ sí. nígbà tọ́rọ̀ tí wàá rí báyìí kí ni ohun tá a máa ṣe sí oyún inú sísá Fọlákẹ́. ṣe mọ̀ pé èmi náà ti ń ronú nípa ẹni tí wọ́n sọ yẹn because as Christians ṣe mọ̀ pé a ò gbọ́dọ̀. ó yé mi sà ṣùgbọ́n ẹ má bínú pé màá fẹ́ fi ìbéèrè dáhùn ìbéèrè. ẹgbẹ́ sísá Fọlákẹ́ kí ni plan yín lórí oyún inú yìí. Jọ̀mọ́ dáàdì ẹ má bínú sá o mi mọ̀ bóyá mo lè dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. well sister pé tí o go ahead you are free. Thank you sir. Mọ́mì ẹ jọ̀ọ́ mà mo mọ̀ pé nǹkan tọ́rọ̀ mi ṣe ò dáa rárá òun náà dẹ̀ mọ̀ nǹkan tóun ti fara gbá ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ ni pé ẹ jọ̀ọ́ bóyá kẹ́ bá wa wá ibi tí Fọlákẹ́ tẹ̀lé fara pamọ́ sí fúngbà díẹ̀. gbogbo ọ̀rọ̀ ìfi kúrò nílẹ̀ ẹ jọ̀ọ́ mọ́mì. ìyẹn ò lè ṣeé ṣe torí a ò tí ì lè sọ bóyá àwa gan la ní oyún inú ẹ̀. tí kì í lè fún mi lóyún ẹ. báyìí tí kì í ní. ní ojú ọkọ sísá Fọlákẹ́ torí àmọ́ ibi tẹ́ pín ara yín dé. kó má jẹ́ pé ẹ rí pọ́kọ mi ní chẹ́ńjì díẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ rò pò ló ní oyún inú yín. ó dáa kí lẹ wá rò pa lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mà. ìrànlọ́wọ́ kan ṣoṣo tá a lè ṣe sí ọ̀rọ̀ yìí ni wípé tó bá tó àkókò fún Fọlákẹ́ láti bẹ̀rẹ̀ antinata a rẹ́gísítà ní family hospital wa. wọ́n á tọ́jú ẹ̀ títí tó fi máa bímọ wọ́n á fún wọn ní ìtọ́jú tó péye. tán bá bímọ náà tán á ṣe DNA test tó bá jásí pàwọn àlá ní ọmọ fine tọmọ náà bá dàgbà díẹ̀ á gbà ó jẹ́ tiwa nìyẹn. tí ò bá dẹ̀ fẹ́ tọ́jú ọmọ láti dàgbà tó yẹ pé ìbéèrè tó bá bí ló fẹ́ gbé kalẹ̀ à jẹ́ pé màá tọ́jú àwọn méjèèjì papọ̀ nìyẹn. àwọn méjèèjì wo. ẹ ṣé mà. ìjẹta ni dókítà confirm fún mi àṣẹ ní àmọ́ wá sọ fún yín ni gẹ́gẹ́ bí nǹkan rẹ̀ tọ́lọ́run ṣe fún wa wípé mo ti ní oyún ọ̀sẹ̀ 6. Congratulations. ẹ ṣé mà. ó dá nílẹ̀ àsìkò ìgbà kan náà ni èmi àti Fọlákẹ́ jọ máa bímọ mo dìyà ìbejì nìyẹn. Congrats. Congratulations. mo bá yín yọ̀ ẹ ṣe àti pé igi yìí Olúwa ló gbìn síbẹ̀ igi àlọ́yè ni ó sì jẹ́ lórúkọ Jésù. Àmín àmín àmín. ẹjọ́ máa ẹjọ́ ń tún ọ̀rọ̀ ẹjọ́ ẹ má jẹ́ ìtìjú yìí máa ti pọ̀ jù ẹ can't withstand it. ẹjọ́ ń tún ọ̀rọ̀ náà. Fọlákẹ́ ìtìjú
ṣé ìwé mọ̀ pé nǹkan àtijú ló ń ṣe nígbà tó ń sùn pẹ̀lú ọkọ ni èyí á kọ́ irú àwọn sísítà single sister bíi tiyín á kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti máa dúró de àkókò olúwa kí wọ́n yé ranjú mọ́kọ lọ́kọ. well Dikin ṣé máìdì olùyàwó yín ti sọ bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe gan ni sà ẹ ṣe ọlọ́run àtúndé tí ẹ ṣe àdúpẹ́ sà. ẹ wo Bro Gbenga kì í ṣe pé mò ń fi yín ṣakọ o ṣùgbọ́n nǹkan tí mò ń tẹnu mọ́ náà ni pé a lè fẹ́ ra mi ò lè fẹ́ yín. Sista Péjú nǹkan tẹ́ tẹnu mọ́ yẹn ò dáa o ṣàmà ní reason tẹ́ fi sọ pé a lè fẹ́ ra ẹ wò mo dẹ̀ ti ṣe finance mi dáadáa. I'm very sure pé you are not engaged to anybody. Nǹkan tí mo expect pé màá bá lẹ́nu yín kọ́ ni mò ń bá yẹn o. Ẹ tí ẹ lọ sọ pé máa gbàdúrà ń pa ẹ. Ẹ wò ẹ má bínú kò sí kinní kan tí mo fẹ́ gbàdúrà sí ń pa ẹ. Mi ò lè fẹ́ yín. Ẹ wò Sista Péjú ṣé ó dàbí ẹni pé kàn ń fìyà jẹ mí pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Mo sọ pé èmi Ọlọ́run ló lead mi wá báyìí but ìgbà tẹ́ tẹnumọ́ nǹkan tẹ́ tẹnumọ́ yẹn mo tún padà lọ pray again but the same thing. All right, I need you to give me a very cogent reason why you said we cannot marry each other. Bro Gbenga a lè fẹ́ra kí ló dé. Ẹ wò ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín yìí kì í ṣe ọ̀rọ̀ tí ó máa ń dùn mọ́ mi nínú tí mo bá ń sọ but then nítorí àtẹnumọ́ yín àti pé mo kàn ṣàfẹ́ gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni mo ṣe máa sọ̀rọ̀ yìí. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn èmi àti brother kan a ní relationship and along the line a ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè ó dẹ̀ doyún a dẹ̀ ṣẹ́yún. Lẹ́yìn ìgbà yẹn doctor confirm pé mi ò lè bímọ mọ́ mo dẹ̀ mọ̀ pé ọmọ ni adé ìgbéyàwó mo sọ pé ẹni lè fẹ́ èèyàn tí ò lè bímọ. ẹjọ́ má bínú sà ṣé ẹ ríran ni dádì má bínú sà dádì bọ́lá nẹ́sìn báwo lẹ ṣe rìn ẹ wò dádì ọ̀rọ̀ pọ̀ mẹ́sà. ẹ wò dádì ojú kòkòrò ló bá mi dépò tí mo wà yìí sà ojú kòkòrò ni mo fi Sista Péjú sílẹ̀ torí mo rí obìnrin olówó kan tó wá láti South Africa tó wá lọ́lùdé ní Nàìjíríà. Ọ̀rẹ́ mi kan ló sọ fún mi pé owó wà lọ́wọ́ ẹ̀ dáadáa àti pé kò ládé lórí pé ohun èèyàn tó máa fẹ́ lójú méjèèjì bí mo ṣe lọ bá nìyẹn ó dẹ̀ gbà láti fẹ́ mi ṣùgbọ́n sọ pé mo gbọ́dọ̀ tẹ̀lé òun lọ sí South Africa pé gbogbo nǹkan tí mo bá fẹ́ dà kí n ká lọ kí n wá lọ dà níbẹ̀ ẹ sàbí mo ṣe tẹ̀lé nìyẹn. ǹjẹ́ tẹ̀ sọ fún Sista Péjú ṣá. no email mo send sí wọn because mi lè kó wọn lójú one on one kí n sọ fún wọn pé mi lè fẹ́ wọn mọ́. ó ga ọ tẹ̀dẹ̀ mọ́rú ipò tẹ fi sísítà yẹn sí ó yà ń lẹ́nu ẹ má jẹ́ kó yà ń lẹ́nu gbogbo ẹ̀ pátápátá ni Sista Péjú ṣàlàyé fún mi but it is well.
tàdé ìyẹn ṣe ni mo sì ń jẹ títí dì sí sá. Obìnrin tí mo tẹ̀lé lọ sí South Africa àṣé ọmọ lásán ló nílò látọ̀dọ̀ mi. Báyìí bímọ méjì báyìí bẹ́ẹ̀ ló dé àwọn ọlọ́pàá sí mi. Wọ́n ṣe deport mi wá sí Nàìjíríà nìyẹn sá. Àwọn South Africa wọ́n jẹ́ kí n mú nǹkan kan yẹn sá, mi mú anything bọ́n ṣe deport mi wá ni. wẹ́ já lọ wọlé. Sista Péjú, ṣé torí nǹkan tẹ́ ṣe sọ pé à ń lè fẹ́ra ni? Ṣé kò tó torí? Ìyẹn ò sọ pé ká má fẹ́ra. Ṣé bí Ọlọ́run tó sọ pé ẹ̀yin ni bone of my bone, ó ti mọ situation yín kó tó sọ pé ẹ̀yin ni kí n wá bá. So definitely mo bó ṣe máa sort ọ̀rọ̀ òṣọmọ náà. Rọ́gbìngà, ṣé nǹkan tẹ́ ń sọ yìí ó lè dá yín lójú ṣá? Yes, okay. Ká tiẹ̀ gbà pé a bímọ. Ṣé àwọn ọmọ tó wà ní motherless babies home àwọn ńkọ́? Ṣé wọn deserve láti ní ẹnìkan tó máa take care wọn? Ìfẹ́ Ọlọ́run ló ṣe pàtàkì. Let's just fulfill the will of God. I'm serious. Èmi náà lọ síwájú Ọlọ́run, máa lọ gbàdúrà sí. Thank you. Any nice day. Thank you. She can change style. No. They change style. No, you know it's okay. Abi o. Rọ́gbìngà. Kítrà tẹ́ sọ pé ń bọ̀ ńkọ́. Oh, sorry. Mo ti bá wọn sọ̀rọ̀ lórí phone. Láwọn nílé wa mọ́ but wọ́n ti rán kan lára àwọn boys wọn. Ẹ̀yẹ ṣáà ṣe list ní a máa gba quotation lórí phone. Okay, that reminds me. List yẹn kò mú sí kan. Ó wà níbí báyìí. Yes, come in. Come in. Hello, good afternoon, Yes, sir. good afternoon, sir. Yes, sir. Yeah. Bro Nelson. Hey. Kí lẹ wá bí báyìí ná? Kí ló dé? Kí lẹ fẹ́ o? Ta lẹ béèrè? Ta lẹ wá wá? Bro, Mr. Gbenga ni mo wá rí. Okay. Abẹ́yìn ni Mrs. Kokan wa. Bẹ́ẹ̀ni sá. Okay. Ẹ̀yin ni Ketra tá a retí. Má pọ́nlé, wọ́n ń ṣe Ketra. Ìkan lára àwọn boys Ketra ni wọ́n. Mi ò láì bẹ̀ ṣe embarrass man yìí. Sorry my brother. You're welcome. I am Gbenga. This is Sister Péjú, my wife to be. And that's our chief bridesmaid. You're welcome. Thank you, sir. Yeah. Yes, you can. Bro Gbenga, ẹ ṣáà máa wò ó tí yín o. It's not strange to us at all. A mọ̀ wọ́n dáadáa. Yeah, a mọ̀ wọ́n real good. That's the Bro Nelson tí mo sọ fún yín pa ẹ̀. What? The same Bro Nelson? Bẹ́ẹ̀ni, àṣẹ Ọlọ́run ni wípé ká dáríjì ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wá. Ọlọ́run dẹ̀ fi
gbèdéke sí irú ẹ̀ṣẹ̀ tí ẹni bẹ́ẹ̀ lè ṣe. èyí túmọ̀ sí wípé bó ti wù kí ẹ̀ṣẹ̀ yẹn kó tóbi tó tàbí oye ìgbà tí ẹni yẹn tó bá ṣẹ̀ wá tàbí irúfẹ́ àléébù tí ẹ̀ṣẹ̀ yẹn gan tó bá mú bá ni a gbọ́dọ̀ dáríjì tọkàntọkàn torí bíbélì wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ìgbà tí ń dáríjì àwọn tó bá ṣẹ̀ wá. It simply means that if we don't forgive our fellow man being, God himself will not forgive us. Mo dẹ̀ gbàdúrà wípé Ọlọ́run ní ṣe gbogbo ní ìrọ̀rùn àpáàdì o. So, Sister Péjú, màá fẹ́ kẹ́ dáríjì brother Nelson tọkàntọkàn kẹ́ ẹ̀ lè fojú fún gbogbo àṣìṣe wọn àtijọ́. Wọ́n dẹ̀ láìsẹ̀ ṣe wọn ní now. That's the reason àtọ́ fi ní tí wọ́n ti wá sí ìlú yìí kí n bá wọn bẹ̀ yín. So màá fẹ́ kẹ́ dáríjì wọn pẹ̀lú gbogbo ọkàn yín kẹ́ ẹ̀ lè jẹ́ kó tán síbẹ̀. Nelson. Yes. Mo dáríjì yín. Thank you very much. Thank you. Sheikhan, thank you very much. Thank you. Well, ẹ jẹ́ ká gbàdúrà. Ìwọ lẹni tọkàn mi fẹ́, ìwọ lolólùfẹ́ mi, ẹni bí ọkàn mi. Ìwọ lẹni tọkàn mi.